ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá olóore ọ̀fẹ́ jùlọ, ṣe la dúpẹ́ lọ́wọ́ yín o fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa láti gbé ètò yìí jáde lónìí fún gbogbo ọkàn tí ó máa gbọ́ wa tàbí tí ó máa wò wá nílé. A gbàdúrà wípé Ọlọ́run nínú àánú rẹ̀ kò ní jẹ́ kí ilé ẹnì kọ̀ọ̀kan wa kó dàrú. Àmín. Lónìí ohun tá ń pẹnu lù lórí ètò ẹ̀kọ́ bíbélì yìí òun ni a pè ní ìlànà Ọlọ́run fún àṣeyọrí ètò ìgbéyàwó. Ẹ̀ka ọ̀rọ̀ lónìí, kókó ọ̀rọ̀ òun ni ọkàn Ọlọ́run. Ká tó lọ sínú ètò yìí, mo fẹ́ kí àwọn olùjíròrò wa káàbọ̀ sí orí ètò rí. Mo kí màmá wa ìyáàfin Deborah Atóbálò, ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ẹ kú lé sà. Bẹ́ẹ̀ náà ni mo kí bàbá wa ọmọ ọba, bàbá ọba Rọ́pò Ògúnwùsì, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣé atọ́kùn. Lónìí gẹ́gẹ́ bí mo ṣe sọ, ọkàn Ọlọ́run la fẹ́ gbéyẹ̀wò. Ká tó lọ sínú ìjíròrò, a ó ka ẹ̀kọ́ bíbélì Jẹ́nẹ́sísì orí 2 ẹsẹ̀ 20 sí ẹsẹ̀ 25. Màmá Tóbálò, ẹ bá wa kà á. Ádámù sì sọ ẹran ọ̀sìn gbogbo àti ẹyẹ ojú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo ní orúkọ. Ṣùgbọ́n fún Ádámù a kò rí olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Olúwa Ọlọ́run sì mú oorun èjìká kùn Ádámù, ó sì sùn, ó sì yọ ọ̀kan nínú egungun ìhà rẹ̀, ó sì fi ẹran dípò rẹ̀. Olúwa Ọlọ́run sì fi egungun ìhà tí ó mú ní ìhà ọkùnrin náà mọ́ obìnrin, ó sì mú tọ̀ ọkùnrin náà wá. Abraham sì wí pé, èyí ni egungun nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi, obìnrin ni a ó máa pè é nítorí tí a mú jáde láti ara ọkùnrin wá. Nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò fi ara mọ́ aya rẹ̀, wọn ó sì di ara kan. Àwọn méjèèjì sì wà ní ìhòhò, àti ọkùnrin náà àti obìnrin náà, wọn kò sì tijú. Ará nínú Olúwa, èròǹgbà wa lórí ètò ẹ̀kọ́ bíbélì lónìí ni pé láti rán wa létí wípé ìgbéyàwó jẹ́ èrò rere nítorí pé ó jẹ́ ọkàn Ọlọ́run. Ọkàn Ọlọ́run ni ètò ìgbéyàwó, ó sì jẹ́ èrò rere látọ̀dọ̀ Ọlọ́run. Ìfáàrà, Ọlọ́run fúnra rẹ̀ ni ó fi ìgbéyàwó lọ́lẹ̀ ní ìpilẹ̀ṣẹ̀ ìran ènìyàn. Orí 2 ìwé Genesis ṣe àlàyé bí Ọlọ́run ti yọ egungun ìhà ọkùnrin, ìyẹn ti bàbá wa Ádámù tí ó dá, tí ó sì ṣẹ̀dá obìnrin láti inú rẹ̀ kí ó lè jẹ́ olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún ọkùnrin. Ọlọ́run sì mú ọkùnrin àti obìnrin náà wà papọ̀, ó sì fi ìdí ìbáṣepọ̀ wọn gẹ́gẹ́ bí ọkọ àti aya múlẹ̀ nípa èyí tí ó ṣe àgbékalẹ̀ ìgbéyàwó. Ọlọ́run fúnra rẹ̀ ló dá ètò ìgbéyàwó sílẹ̀, ó sì fìdí rẹ̀ múlẹ̀ nínú ibi tá a kà lónìí. Ó sọ fún wa wípé ọkùnrin yóò fẹ́ aya rẹ̀, wọ́n ó jọ wà lódidi. Tí a bá wá sọ wípé ètò ìgbéyàwó ọkàn Ọlọ́run ni, ó yẹ ká gbé yẹ̀wò. Bóyá kí n kọ́kọ́ lọ sọ́dọ̀ màmá wa, màmá Tóbálò. Kí la tiẹ̀ lè pè ní ìtumọ̀ ìgbéyàwó, màmá? Ẹ ṣé atọ́kùn. Ní èròǹgbà ọkàn tèmi, ìgbéyàwó jẹ́ ètò Ọlọ́run láàrin akọ àti abo, láàrin ọkùnrin àti obìnrin. Eléyìí tí ó jẹ́ pé a lè jẹ́ kí àwọn méjèèjì wà tí wọ́n á sì ní ìpinnu pé títí ìgbà tí ikú yóò fi ya àwọn méjèèjì ni. Ẹ ṣeun bàbá ọmọọba, bàbá ọba, kí lẹ lè bá wa fi kún? Kí ni ìtumọ̀ ìgbéyàwó? Ẹ ṣé atọ́kùn. Tá bá ń sọ pé ìgbéyàwó gẹ́gẹ́ bí màmá wa bọ́n ṣe
pẹ̀kẹ́lù òun náà ni pé ìlànà Ọlọ́run ni àgbékalẹ̀ Ọlọ́run ni nítorí pé ní àtètèkọ́ṣe iṣẹ́ ọjọ́ kẹfà Ọlọ́run ó ní àwa ènìyàn Ọlọ́run ni ó sọ pé ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa gẹ́gẹ́ bí ìrí wa ó sì fi àjọba lórí gbogbo tí ó dá tí ò bá sí ìgbéyàwó nítorí pé ẹranko ìgbẹ́ wà ẹyẹ ojú ọ̀run wà ẹja inú ibú wà ṣùgbọ́n kò sí ẹnì kejì fún Ádámù nígbà tí Ọlọ́run kọ́kọ́ dá bàbá wa àkọ́kọ́ Ádámù ńgbò wá yá ó ní pé Ádámù ò lè máa bá ẹyẹ ṣeré tàbí bá ẹranko ṣeré òun máa ṣe olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀ fún ló fi ohun ìhà kún bàbá wa àkọ́kọ́ Ádámù ó sì yọ egungun ha rẹ̀ ó fi dá obìnrin ó sì mú tọ̀ wá eléyìí yẹ kó fi hàn gbogbo wa wípé ìgbéyàwó láàrin ọkọ àti aya ló yẹ kó jẹ́ torí pé láti inú egungun ara ọkùnrin náà ni a ti dá obìnrin Ọlọ́run dá obìnrin fún ọkùnrin ni ọkọ àti aya wọ́n á wà nínú ìgbéyàwó fún ìgbékalẹ̀ ìdílé aláyọ̀ òun ni mo lè sọ ní ṣókí. ẹ ṣé púpọ̀ bí n bá gbọ́ yín dáadáa so ìtumọ̀ ìgbéyàwó ni wípé a dá láti máa ran ọkọ rẹ̀ lọ́wọ́ kí wọ́n jọ máa gbé pọ̀ kí ìtẹ̀síwájú kó lè wà kálẹ̀ àfíà sí lè wà kéèyàn yé máa dájẹ̀ kọkùnrin yé máa dájẹ̀ bí ẹyẹ lójú ọ̀run ẹ ṣé àdúpẹ́ tá a bá tún béèrè bàbá tá a bá ní kí ni ìlànà Ọlọ́run fún ìgbéyàwó gan gẹ́gẹ́ bí a ṣe kọ sí Genesis orí 2 ẹsẹ̀ 24 yẹn. bàbá ní kàkà ní ṣókí Ọlọ́run sọ pé ìrèdí èyí ó ní ọkọ yóò ṣe fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀ tí ó sì fara mọ́ aya rẹ̀ àwọn méjèèjì wọ́n á sì dọ̀kan. Ntí Ọlọ́run sọ fún wa ni wípé ńgbà tí òun dá takọtabo kí wọ́n papọ̀ gẹ́gẹ́ bí lọ́kọláya kí ìdílé aláyọ̀ kó lè fẹsẹ̀ múlẹ̀ lóde ayé àti wípé kí wọ́n lè máa jọ ṣe àṣepọ̀ tó fi jẹ́ pé ìrí Ọlọ́run tó fi dá àwọn ènìyàn á lè jẹ́ ohun tí ó máa gbilẹ̀ ká torí pé Ọlọ́run ní ká máa bí sí ìrètí Ọlọ́run kọ́kọ́ sún fún wa nìyẹn ní ìpilẹ̀ṣẹ̀ ní inú ọgbà Ídẹ́nì ó ní ká máa bí sí ká máa rẹ̀ sí ká gbilẹ̀ ká máa gbáyìn kó sì mú àjọba lórí ohun gbogbo tí Ọlọ́run dá ṣé èèyàn kan lè dájọba èèyàn kan ò lè dá gbáyìn yóò máa rí àmọ́ tó máa jọba lé lórí. ẹ ṣé bàbá ó túmọ̀ sí wípé Ọlọ́run ti mọ̀ wípé kí ọkùnrin kó fi àwọn tí wọ́n bí ilẹ̀ kó so mọ́ ìyàwó rẹ̀ tá bá wo Genesis orí 2 ẹsẹ̀ 24 yẹn kìí ṣe wípé kẹ́nìkan wá máa nawọ́ látọ̀run wípé ṣe bá wà lábí ọmọ wa lọkùnrin àbí bẹ́ẹ̀ kọ́ ni ìyá tó bá lò ọmọ wa ní tó gbọ́dọ̀ máa ṣẹ́nu lẹ́yìn ẹlẹ́lẹ́yìí gẹ́gẹ́ bí ọkàn Ọlọ́run àti ibi tá a kàyé ó dàbí pọ́lọ́run ò fara mọ́ tí wọ́n bá ti so mọ́ra wọn wọ́n ti di ọ̀kan Bíbélì sì sọ wá pé ẹnikẹ́ni tá bá ti so pọ̀ ṣọ̀kan kẹ́nikẹ́ni kó má ṣe yà wọ́n kí bàbá yọwọ́ kí ìyá yọwọ́ lọ́tùn lósì kí wọ́n lè gbé ìgbésí ayé wọn. tí n bá ní kí n sáré fi nǹkan kan kún eléyìí ẹ rí i pé ní àtètèkọ́ṣe ọkọ àti aya bàbá wa àkọ́kọ́ Ádámù àti ìyá wa Éfà ìhòhò ni wọ́n wà wọ́n ní ojú òsì tí wọ́n ó fi hàn gbogbo àgbáláyé pé ọ̀kan ṣoṣo ló yẹ kí ènìyàn wà kí ọkọ wà àti ìyàwó ẹ̀ kan jọ ní ìtẹ̀síwájú nínú ìdílé aláyọ̀. táwọn méjèèjì bá ti wà pọ̀ àwọn èèyàn bá máa fi hàn sí gbẹ̀gbẹ̀ kò ní nítumọ̀ sí wọn tiẹ̀ kan jẹ́ kó kọjá kò ní rí ibi gbé lára wọn. ṣùgbọ́n èmi mo bí kó tó di pé wàá rí fẹ́ kìnnìkan òun kálukú ti ní ìdílé tiẹ̀. ẹ ṣé bàbá ìyá Àtòbálò
kí ni ìdí tọ́lọ́run fi ṣe àgbékalẹ̀ ìgbéyàwó gan? ẹ ṣe atọ́kùn gẹ́gẹ́ bí ìwé Genesis tá a kà yẹn bó ṣe sọ fún wa wípé ọkùnrin ló máa fi ìyá àti bàbá ẹ̀ sílẹ̀ á darapọ̀ mọ́ ìyàwó rẹ̀ wọ́n sì di ọ̀kan. ní ìgbà kan lérò gba ọkàn tèmi èmi máa ń wò wípé obìnrin ló mọ̀ gbé orúkọ bàbá ẹ̀ sílẹ̀ ó fi lé ìyá ẹ̀ sílẹ̀ ó fi lé bàbá ẹ̀ sílẹ̀ ó lọ darapọ̀ mọ́ ọkọ rẹ̀ ṣùgbọ́n tí bíbélì fẹ́ ká mọ̀ nínú wípé ọkùnrin yóò fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ ni wípé kì í ṣe wípé o fẹ́yàwó tán wàá tún lọ máa gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn òbí rẹ̀ tàbí wà ní àǹtí kan nínú ilé tí wàá tún lọ máa fi ọ̀rọ̀ ìyàwó ẹ̀ tàbí ọ̀rọ̀ ìdílé rẹ̀ lọ. Ìdí nìyẹn torí pé àwọn ọkùnrin máa ń believe wọ́n nígbàgbọ́ pé àwọn làwọn nílé so wọ́n lè ṣe nǹkan tó bá wù wọ́n níwọ̀n ìgbà tí wọ́n bá ti jọ wà pọ̀ tí wọ́n dẹ̀ sọ pé wọ́n ti di ara kan ni wọ́n gbogbo tó bá jọ máa ṣe wọ́n jọ máa mọ̀ sí wọ́n á dẹ̀ jọ máa plan ẹ̀. ó náà lọ jẹ́ béèrè yìí lọ́wọ́ ìyá tó bá lò pé àjọ wà ń bẹ̀ ni àjọ níní. àjọ níní o nǹkan kan dẹ̀ gbọ́dọ̀ jọ ní nǹkan kan ká fi ṣọ̀kan ni. a dára fún yín mo mọ̀ pé ibi tọ́rọ̀ ọ lọ náà nù. bẹ́ẹ̀ ni bàbá kí lẹ́yìn náà wàá rí sọ̀rọ̀ ìyá tó bá lò yìí o. ẹ̀ẹ́n tí màmá wa sọ ọ̀rọ̀ ni ṣùgbọ́n ìgbékalẹ̀ láàrin lọ́kọláya ó jẹ́ tí ó gbópọn ìlànà Ọlọ́run bí a ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ ni bí Bíbélì gan bó ṣe fìdí ẹ̀ múlẹ̀ fún gbogbo àwọn ènìyàn ni ṣùgbọ́n tó bá fìdí pé ọ̀rọ̀ tí ó yẹ kí etí méjì gbọ́ láàrin lọ́kọláya tó bá ti di pé etí mẹ́ta mẹ́rin ń gbọ́ wọ́n á máa ya bátànì sí tàbí láàrin obìnrin gan tí wọ́n bá lọ́rẹ̀ẹ́ iye báyìí lọ́kọ mi máa ń fún mi fowó oúnjẹ ìyẹn náà sọ pé ìwọ náà sì gba owó kékeré yẹn ó ti kéré ju ó sì gbà lọ́wọ́ ẹ̀ ọwọ́ ń wòran wàhálà ń wọlé bọ̀ díẹ̀díẹ̀ Ọlọ́run kó gbà wá nú ẹ̀. àmín lórúkọ Jésù ìgbéyàwó ò ní túká. àmín. Bàbá lójú ọ̀pọ̀lọpọ̀ ìgbékalẹ̀ ìgbéyàwó ti di àìkàsí ìlànà àtijọ́ tí kò ní láárí mọ́ ẹ bá wa sọ̀rọ̀ sílẹ̀ yìí. ṣe rí ìbéèrè yín atọ́kùn ó jẹ́ ìbéèrè tó jẹ́ pé ó wà fún gbogbo ẹ̀dá alààyè ọgbọ́n Ọlọ́run òun ló sọnù láàrin àwọn ènìyàn. wọ́n rìn bí ọkàn Ọlọ́run mọ́ ìfẹ́ Ọlọ́run ó sọnù torí Bíbélì ní pé ìfẹ́ ní Ọlọ́run ó ní àwọn tí ó sìn kò lè ṣaláì má sìn ní ẹ̀mí àti ilé òtítọ́. bá a bá wo ìwé Jóòbù orí 22 ẹsẹ̀ 22 ó ní ìbẹ̀rù Ọlọ́run ó ní ọgbọ́n àti pé Jóòbù tiẹ̀ lóun lọ́gbọ́n gan ni ó ní pé ká kúrò nínú ibi òun náà ní òye àwọn èèyàn ò lóye mọ́ ló fi di pé ọkùnrin ń darapọ̀ mọ́ ọkùnrin láti sọ pé àwọn fẹ́ra bó o lè so ṣe fẹ́ jáde ńbẹ̀ báwo lọmọ ṣe fẹ́ jáde ńbẹ̀ ṣé wọ́n fẹ́ káyé pin ni bẹ́ẹ̀ ni Bíbélì sì ń sọ pé ayé àìnípẹ̀kun àmín gbogbo ọ̀rọ̀ tí Ọlọ́run sì ti sọ ó ní ìlànà tí Ọlọ́run ti fi lélẹ̀ láàrin ọkùnrin láàrin obìnrin kì í ṣe láàrin ọkùnrin sí ọkùnrin tàbí láàrin obìnrin sí obìnrin bá a bá sì bójú wò ìgbéyàwó láàrin ọkùnrin sọ́kùnrin òun ló fa wàhálà wá sí òde ayé ní ìsìn ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù bàbá ní ká ya fojú wò nínú Bíbélì ìran Sódómù àti Gòmúrà ẹ̀ṣẹ̀ wàhálà ní ọkùnrin sọ́kùnrin ló dálẹ̀ Ọlọ́run fi iná súfúrù ti bẹ́ sí gbogbo ayé tó fi pa wọ́n run bàbá sì tún wo ìran Móábù àti Ámónì ọmọ Lọ́ọ̀tì méjèèjì obìnrin òní ń rọ bàbá wọn lọ́tí yó tó fi jọ ní ìbálòpọ̀ tó fi di ìran orílẹ̀-èdè Móábù àti Ámónì tó fi jẹ́ pé Ọlọ́run ò sì yọ́nú sí tí ò sálàáfíà ń bẹ nítorí pé kì í ṣe bí ọkàn Ọlọ́run ìlànà Ọlọ́run ó ti yẹ kọ́lọ́run jọ̀ọ́ kó gbà wá bí bá ti gbọ́ yín dáadáa kì í ṣe ìlànà àtijọ́ ni pé kọkùnrin àtobìnrin fẹ́ra wọn ìyá tó bá lò kí lẹ́yìn náà rí sọ́sílẹ̀. èyí tó yé mi
tí mo sì mọ̀ tó dájú ni wípé ìgbéyàwó ohun tó bá ìfẹ́ Ọlọ́run mu ni, kò dẹ̀ lè sá, kò lè tì títí láéláé. Ìgbéyàwó wà títí láé ni. Àwa ẹ̀dá la yí padà, la sọ́ dìdàkudà. Lọkùnrin máa fẹ́ yàwó tá gbéyàwó fún, tá san dáórì, tá san gbogbo owó orí, tá san gbogbo ohun tó yẹ kó san, tá dẹ̀jọ́ máa gbé. Á tún wá wò wípé ohun tó yẹ kóun ṣe ni wípé kóun lọ ní ẹnìkan nìbàdàn. ṣebí dẹ́pútì nù. Kò ní ìyá tó bá lò ṣé kọ̀dà kéèyàn ní dẹ́pútì. ẹlòmíì tí ẹ máa ní láàrin ìlú tán jọ ń gbé, á wá sọ fún ìyàwó pé àmọ̀ràn mi ń ṣẹ́ lọ́fíìsì mà ni ọ̀sẹ̀ mẹ́ta ládẹ̀ lò whereas kò dẹ̀ kúrò ní inú ìlú ibi tóun àti ìyàwó ẹ̀ ń gbé. kì í sì ṣe ọkàn Ọlọ́run nìyẹn. kì í sì ṣe ọkàn Ọlọ́run, kò bá ìfẹ́ Ọlọ́run. Ojú Ọlọ́run sì korò sí nǹkan tá à ń sọ yìí pátápátá. Eléyìí tó tún farapẹ́ ni pé wọ́n ti rí kànú Bíbélì pé ọkùnrin àti obìnrin wọn ò jọ dàpọ̀. Ẹlòmíì á lọ máa bá màálù, á máa bá àgùntàn, á máa bá sùn. Léyìí kì í sara ìlànà tí Ọlọ́run fi gbé ìgbéyàwó sílẹ̀. A sì mọ̀ wípé ohun kan tó tọ́ ni kí ètò ìgbéyàwó kó dúró. Nínú ṣíṣe bẹ́ẹ̀, a rí i pé àwọn ọmọ àti èrè tó ń ti ibi ìgbéyàwó jáde á jẹ́ èrè tó dáa àti èso tó wúlò tó sì bá ìfẹ́ Ọlọ́run. ẹ ṣé púpọ̀. bí n bá ti gbọ́ yín, kì í ṣe ìfẹ́ Ọlọ́run, kì í ṣe ọkàn Ọlọ́run ni wípé kéèyàn kọ́kùnrin fi obìnrin sílẹ̀ kó lọ máa fọ́kùnrin. Bẹ́ẹ̀. Kóbìnrin náà fi ọkùnrin sílẹ̀ kó lọ máa fẹ́ obìnrin ẹgbẹ́ rẹ̀. Kò bá òfin Ọlọ́run. bí n bá sì gbọ́yà tó bá lò dáadáa, ẹnikẹ́ni tá a bá ti so pọ̀ kẹ́nikẹ́ni wọ́n yà wọ́n. kì í ṣe pé kéèyàn lọ ṣe sẹ́ńbì kan kó mú kékeré kan sọ́hùn, kó tó débì kan kó mú kékeré kan síbẹ̀. Inú Ọlọ́run ò dùn sí. Inú Ọlọ́run ò dùn sí rárá. kì í ṣe ọkàn Ọlọ́run nìyẹn. ẹ ṣé púpọ̀. Bàbá atọ́kùn. ṣé mo fẹ́ kẹ́ ṣàgbéyẹ̀wò pé owó ti ń lọ nípa ìgbéyàwó ní àgbáyé. Ǹjẹ́ ìgbéyàwó sì ní ìtumọ̀ ní àwùjọ òde òní? Ǹjẹ́ ó sì fọgbọ́n yọ láti gbéyàwó ní ayé ìsìn? Ǹjẹ́ ó tiẹ̀ yẹ kéèyàn fẹ́ yàwó pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ láyé? Ìdáhùn tí mo tẹ̀ lè sáré sọ ni pé ọ̀rọ̀ Ọlọ́run ti sọ fún wa, ó láyé wa nínú ìwé mímọ́ wípé ohun gbogbo ló lè yí padà, ṣùgbọ́n ọ̀kan nínú ọ̀rọ̀ tí Ọlọ́run sọ sílẹ̀ kò lè ṣaláì má ṣẹ. Ọlọ́run ti gbé kalẹ̀ bó ṣe fẹ́ ká ṣe máa ṣe. Ẹni tí ó bá wá ń ṣèfẹ́ ara ẹ̀, ó di dandan kí gbogbo ẹ̀ kó di rúdurùdu, kó dojúrú. Òun náà ni irú tí a ń rí láyé òde òní. Gbogbo wa ń pariwo káàkiri àìsàn kan ṣoṣo tá a fojú rí tí gbogbo aráyé ń pè ní COVID-19. Kí ló ń fa gbogbo pálapàla yìí? Àìsàn ìkòró. ń gbò bá jẹ́ pé ọkùnrin wà, àwọn àtọ̀húnrìnwá lókèèrè wọ́n ní pé tí ò bá ti sí nǹkan kan, ọkùnrin náà lè lọ máa bá ẹranko sùn, ó lè máa bá ẹranko ní àjọṣepọ̀. Kódà àwọn obìnrin míì nílùú èbó, ajá wọn ni wọ́n máa ti kọ́ ní oríṣiríṣi tí òun lọ́kọ ìyàwó. Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀. Inú sì ń bí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ojú Ọlọ́run korò sí. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nínú ìwé mímọ́ pé ẹ̀ṣẹ̀ á fa àìsàn, àìsàn á sì fa ikú. Òun náà ló ń fa ikú àìtọ́jọ́, ló ń fa gbogbo ọmọ pálapàla àjàkálẹ̀ àwọn orí tá àti ẹ̀rírí tó wá ń ṣẹlẹ̀. kọ́lọ́run kó gbà wá nú ẹ̀. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò kó wa yọ. Àmín àṣẹ. Màmá tó bá lò ẹ gbọ́ bí bàbá ti wí. Ǹjẹ́ ó ti ẹ̀ fọgbọ́n yọ ká níyàwó mọ́ gan? Ẹ ṣé atọ́kùn. Kọ́ńkálukú ò ṣe máa lọ rẹ̀. Ohun tí mo mọ̀ dájú ni wípé ó fa ọgbọ́n yọ gidigidi ká máa ṣe ìgbéyàwó ní ìlànà ti Ọlọ́run. Torí wípé nínú ètò ìgbéyàwó tó jẹ́ ti ìlànà Ọlọ́run, àwọn ọmọ tá a bá bí ń bẹ̀ á fi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn. Wọ́n á wúlò fún ara wọn, wọ́n á wúlò nínú ìjọ, wọ́n á wúlò nínú ilé, wọ́n á wúlò nínú ìlú, wọ́n á wúlò lórílẹ̀-èdè. Then a wá rí wípé àwa òbí wọn gan ọkàn wa balẹ̀
wọn ò ní yọ ọmọ kọ́rọmọ. Eléyìí ló máa ń fà tí ó fi jẹ́ wípé gbogbo rúdurùdu tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè inú ìdílé lọ́pọ̀lọpọ̀ ọmọkọ́mọ ti jáde sínú ìlú tí wọ́n ń ba ìlú jẹ́ torí pé wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn nínú ìdílé yẹn. So èmi wò wípé nínú ìwòye tèmi ó yẹ ká máa ṣègbéyàwó, kí gbogbo wa máa ṣègbéyàwó ká dẹ̀ máa jẹ́ kó jẹ́ ti ìlànà Ọlọ́run, bí ọkàn Ọlọ́run, kó jẹ́ ti ọkàn Ọlọ́run, kí gbogbo nǹkan ó lè máa lọ ká má gbé ètò sáyẹ́ǹsì oríṣiríṣi wọnú ìgbéyàwó, kó jẹ́ lè ta kọ sínú ìwé mímọ́. bẹ́ẹ̀ ni. Ẹ ṣé púpọ̀, àdúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, tẹ́ ń wò wá nílé, ó ṣeé ṣe kẹ́ ẹ ní ìbéèrè tẹ́ ẹ fẹ́ béèrè lọ́wọ́ wa, bó tiẹ̀ jẹ́ wípé ẹ lè pè wá lórí ẹ̀rọ fóònù wa, ṣùgbọ́n a ní nọ́mbà kan tá a fi síta lákòókò yìí tá a pè ní WhatsApp nọ́mbà wa tẹ́ ẹ lè fi ìbéèrè yín ránṣẹ́ sí. Tẹ́ ẹ bá sì ti fi ránṣẹ́ sí wa, bẹ́ẹ̀ náà la máa dá padà fún yín. Eléyìí tó bá yẹ kí gbogbo ènìyàn gbọ́ lórí ẹ̀rọ rédíò tàbí móhùnmáwòrán, a mú wá nígbà tí àkókò bá tó fúnrú ẹ̀ lórí ètò yìí. Ẹ̀rọ WhatsApp wa náà ni mo fẹ́ pè yìí, 08147947333. lẹ́ẹ̀kan sí 08147947333. A dúpẹ́ púpọ̀ fún gbogbo wa tí a fetí sílẹ̀ sí ọ̀rọ̀ yìí. Ní ìkadì, òtítọ́ pọ́nbélé ni nípa ìgbéyàwó ni wípé Ọlọ́run ni ó ṣe ìdásílẹ̀ rẹ̀, ó ṣe ètò àti ìlànà rẹ̀, ó sì fi ìdí rẹ̀ múlẹ̀ yóò ti yẹ kó rí. Yàtọ̀ sí onírúurú èrò àti ẹ̀kọ́ òde òní, ìgbéyàwó kìí ṣe àdábọwọ́ ènìyàn. Ènìyàn kò ní ohun kankan ṣe nípa ìgbéyàwó bí Ọlọ́run ṣe fẹ́ ni, ká lè máa gbé ìgbé ayé tó rọrùn fún ìbágbépọ̀ tàbí láti bí ọmọ àti láti jẹ́ òbí. Ìgbéyàwó jẹ́ àtòkè wá, ó sì ní orísun rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run. Kìí ṣe iṣẹ́ ọwọ́ ènìyàn ní ètò ìgbéyàwó. Ọlọ́run ló tètò ìgbéyàwó láti òkè ọ̀run wá, bẹ́ẹ̀ ló sì sọ wípé ká máa tẹ̀síwájú lé. Gbogbo ìdílé tó bá dàbí ẹni pé rúkèrúdò wà lákòókò yìí, Ọlọ́run nínú àánú rẹ̀ yóò ṣètò, yóò sì mú ìrọ̀rùn dé padà sínú ìdílé wa. Àmín. Ará nínú Olúwa, ọkàn Ọlọ́run ni ìgbéyàwó. Ọlọ́run sì pa láṣẹ wípé ká darapọ̀ lákọ àtabo. Ọlọ́run ò sọ pé kí akọ fẹ́ akọ, Ọlọ́run ò sọ pé kí abo fẹ́ abo. Bàbá Ògúnwùsì ti fi hàn wá nínú Bíbélì àwọn ìlú tá a ti dánrú ẹ̀wò nínú Bíbélì bí ìparun ṣe dé. Lórúkọ Jésù, ìparun ò ní dé bá wa o. Àmín. Bàbá, ta ló ti ẹ̀mí lè ta kò sí? Àrùn kòró yìí, amọ̀bí ó ti jáde. Kọ́ mọ̀ jẹ́ pé inú ìbínú Ọlọ́run ló ti jáde. Kì í tiẹ̀ ṣe bóyá òun ni o pọ́nbélé ni o. Lórúkọ Jésù, àní rí ìbínú Ọlọ́run. Àmín. Gbogbo ẹni tó bá ń nawọ́ sí tí kìí sí ọkàn Ọlọ́run lórí ìgbéyàwó, bá ṣe ń gbọ́rọ̀ yìí láàárọ̀ yìí, ẹ jẹ́ ká ṣe àtúnṣe. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò fún wa lókun àti agbára láti ṣe àtúnṣe. Àkọ́sórí wa, ẹsẹ̀ àkọ́sórí wa la rí nínú ìwé Genesis orí 2 ẹsẹ̀ 23 àti 24. Ní Ádámù sì wí pé, Ádámù sì wí pé, èyí yìí legungun nínú egungun mi, èyí legungun nínú egungun mi, àti ẹran ara nínú ẹran ara mi, àti ẹran ara nínú ẹran ara mi. obìnrin ilé a ó máa pè é, Obìnrin ilé a ó máa pè é, torí tí a mú jáde láti ara ọkùnrin torí wá. tí a mú jáde láti ara ọkùnrin wá. Nítorí náà ilé ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀, Nítorí náà lọ́kùnrin yóò sì máa fi bàbá òun ìyá rẹ̀ yóò sílẹ̀. sì fi ara mọ́ aya rẹ̀, Yóò sì fi ara mọ́ aya rẹ̀. ó sì di ara kan. Ó sì di ara kan. Ara nínú Olúwa, ara kan ṣoṣo ni o. Mo fẹ́ fi àkókò yìí dúpẹ́ púpọ̀ lọ́wọ́ màmá wa, màmá Deborah Atóbálò. Ọlọ́run yóò máa pín yín fókun àti agbára. Ẹ ṣé àtọ́kùn. Bàbá wa ọmọ ọba, bàbá ọba Rọ́pò Ògúnwùsì. Ẹ ṣé Ẹ ṣé, àtọ́kùn. bó ti ẹ̀ jẹ́ pé iṣẹ́ kún ọwọ́, síbẹ̀ fi àyè sílẹ̀ láti wá jíròrò lórí Bíbélì lórí rédíò yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbàdúrà fún yín lórúkọ Jésù, àjíǹde ara yóò máa jẹ́ fún yín o. Àmín àṣẹ wa àti gbogbo Èmi wa. atọ́kùn náà ni à ń pè ní àlùfáà àgbà Samson Adébóyè Àwòyọ̀dé. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín o fún ilé tẹ́ fún wa lórí ọ̀fẹ́ láti ṣe lákòókò yìí.
a sì gbàdúrà wípé gbogbo àwọn tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yìí agbára láti ṣe àtúnṣe nínú ìdílé gbogbo Olúwa kó fi fún wọn o. Àmín. Gbogbo ìdílé tó ń ṣàìsàn lákòókò yìí Olúwa bá wa mọ́wọ́ àìsàn kúrò. Àmín. Ẹ̀mí ìgbọ́ra ẹni yé Olúwa jẹ́ kó wù jáde. Àmín. Ìjọba ọ̀run wa lèrè onígbàgbọ́ o. Má jẹ́ àfáyé yìí bà ìjọba ọ̀run wa jẹ́. Àmín. Adúpẹ́ nítorí pé o ti gbọ́ tiwa o. Olúwa ẹ ṣé. Ní orúkọ Jésù Kristi Olúwa wa la gbàdúrà. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù.